ọ̀nà ṣí ọ̀nà là. Oyin ládùn ọsàn. Àlá ni.
máa ń dùn mí bó ṣe máa ń sọ̀rọ̀. Yeah, because àtẹnimẹ́ni ò tátànù máa nà á ṣẹ̀ṣẹ̀ mọ́ra. Ọsàn tí ò bá dẹ̀ dùn òun lè yan mẹ́yọ kan síwọ́. Tí ọsàn bá dùn èèyàn á mú 200. Ọmọdé ni ẹ lóòótọ́ but ọgbọ́n àgbà ló wà nú ẹ̀. Ó bá àgbà jẹ bó ṣe ń kán sórí ló ń kán símú ló tún kán sẹ́nu. Ó mọwọ́ wẹ̀. Look, I am telling you categorically now. Tíṣẹ́ mẹ́rin bá jáde nílé iṣẹ́ yìí bí rest assured wàá gba mẹ́ta ń bẹ̀. Àfi tí n bá sí lórí síìtì mọ́ tí ó dẹ̀ jẹ́ pé kò sí bá bá lẹ́yìn ọ̀kan tó máa gbé mi kúrò ń bẹ̀. My friend, listen and listen good. Ṣoríṣẹ́ tí wọ́n ń pariwo tó ń darẹ̀ láàmú lé lórí yẹn, it is yours. Nǹkan tèmi kàn máa fẹ́ kí wọ́n ṣe ń sìn ni pé lọ máa sọ fún àwọn ọmọ yẹn kó máa múra, kó máa múra, kó máa múra. Okay? All right? Good morning, sir. Ṣé mo bá ọ̀gá? Of course, yeah, don't worry around there. All right, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún ọkẹ́ mi wọn. No problem, ẹ jókòó. Ẹ lẹ́wọ̀n yín fún wa. All right. Ẹ kúṣẹ́. Ẹ kú jókòó, sir. Ẹ pẹ̀lẹ́. Ẹ kúṣẹ́. How was your night? Fine, thank you. Ọ̀nì mi gan ti rí lójú yín. Uncle, mo trust ni lórí yẹn náà mo jẹ́rìí lórí yẹn. Ta ni ẹ? Jẹ́miládé ni, sir. Oh, Jẹ́miládé, come. Sir, mo ní kí sọ fún yín ni pé Mr. Ayorinde ti wà around. Tẹ́ni kọ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ lénìí. So wọ́n ti dé, wọ́n fẹ́ wọlé, mo ní kí kọ́kọ́ wá sọ fún yín náà. Ó ti wà around. Yes, sir. Ó mọ nǹkan tó máa ṣe. You will tell him pé company ní kó padà wá. No. Sọ fún wípé sọ pé mi ò sílé. Ọ̀gá, mo ti sọ fún wọn pé ẹ wà around. Jẹ́miládé, you're right. My friend, my instruction. Tell him I'm not in the office. Okay. Get out of here. All right, sir. All right. Oh, Sean, kí máa bọ̀ ni. No. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀gá ò sí nílé, mo fi pò wọ́n wà nílé ni. Wọ́n ò sí nílé, bí àkẹ́ pè wọ́n. Secretary, ẹ má bínú. Bóyá nǹkan tí mo sọ òye yín torí bá tí mo wọlé sọ fún pé ọ̀gá wà nílé. Now ẹ tún wá dé ẹni ọ̀gá ò sí nílé. Ọmọ Yorùbá náà ni gbogbo wa. Kò sí nǹkan tó bọ̀ lókè tilẹ̀ ó gbà àti lọ àwọn ibi oríṣiríṣi ibi iṣẹ́. Èmi wà tí wọ́n ti ẹ̀ka lọ tẹ́ pé gitman lásán ló bá wa fà. Wọ́n ti ẹ̀ sì fún wa lọ́pọ̀ṣẹ́ntì pé ẹ̀yin náà ni ẹ máa bá wa sọ̀rọ̀ kí ni nǹkan tó ga sọ ẹ má parọ́ fún mi. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kí n má parọ́ fún yín. Ọ̀gá wà around, wọ́n wà ní ọ́fíìsì. But mi mo bí máa sọ fún yín ni. Bóyá kẹ́ pé ọ̀gá, okay, àwọn gan làwọn máa pè yín fún ara wọn. Àti pé a ní nọ́mbà yín lọ́wọ́, wọ́n máa pè yín. Ṣẹ́gbẹ́ má worry. Pé iṣẹ́ yẹn ò bọ̀ sí mọ́ ni ẹ̀. No, mi ò sọ bẹ́ẹ̀ o. Ó ní a máa pè yín, ẹ má worry. ẹ máa pè mí kò tí ì kàn mí. No problem, máa pè mí. Ẹ ṣé sir, have a nice day. Sorry. Wọ́n ò sílẹ̀ àmì. Oh, okay, all right. No problem. Wọ́n lọ sọ̀rọ̀ ní àmì. Ẹ pè wọ́n. Okay. A máa pè yín, ẹ má worry sir. Kí ló yẹ tó parẹ́ ṣe bí ọ̀gá wà lọ́fíìsì? Wo. Mi ò mọ nǹkan tí mo sọ fún mi lẹ̀. Sí, ara nǹkan tá a máa ń sọ nìyẹn o. Ìgbà míì ẹni tó bá lórí kò ní fìlà. Ṣorí bọ́ì tí wọ́n sọ pé ó ń bèrè mí ń ta yẹn. Ọ̀tán ló wá mi wá yẹn.
whichever. Nínú gbogbo àwọn tá a ṣe test fún about 200. Boy yẹn nìkan ṣo ló pass both written and oral interview. Wow. Boy yẹn so brilliant. A dẹ̀ ti assure ẹ̀ kódà èmi fúnra mi gan tún meet ẹ̀ mo ní pé kó wá lónìí pé kó wá gba lẹ́tà. But that minute ni chairman wọ́n send memo wọlé pé ọmọ kan nítorí wọn èpè ṣá bí ọmọ ọ̀rẹ́ wọn àbí fiancé ẹ̀ pé wọ́n ṣáà pé bákan ṣá lọ́rọ̀ kan wọ́n lò ní ká fún iṣẹ́ o. Sórí bó ṣe hà yìí lèmi náà ṣe hà. Èmi tẹ̀ tí wọ́n ń try láti make case pé okay sir boy yìí brilliant CV ẹ ṣe ó mọ̀ bí mo ṣe jágbe mọ́ ọmọ yẹn ní chairman jágbe mọ́ mi. Gbà tí ó rẹ̀ ṣe mi ni mo ní ilé iṣẹ́ àwọn náà ní ilé iṣẹ́ wọn mo yàrá ní tó your wish is my command sir. But kọ́ máa fi ojú tèmi gba ibi ni mo yẹ sọ fún secretary pé kó sọ fọ́mọ yẹn pé mi ò sí nílé torí wípé ẹni tí wọ́n fẹ́ fi kó náà ń wá ọmọ yẹn máa rí mi léèyàn burúkú o tó ẹ pọ́fẹ́sì ẹ̀. Uncle bẹ́ẹ̀ iṣẹ́ ló dá o wọ́n lọ fi tiẹ̀ kó bá yín. Ẹ wo nǹkan tó ń dun ló ń pọ̀ lọ́rọ̀ ẹni iṣẹ́ mi tí mo bá yín sọ yẹn jọ ẹ bá mi tẹ̀sán ọmọ kíṣẹ́ yẹn jáde. Èyí tó kàn wọ́n ló gbájúmọ́ ẹni ìwé láti tàn. Wọ́n ní ayé máa ń dọ́kù ní wọ́n máa dọ́kù ní. Kí ló ti ẹ̀rí wọ̀ yìí? Èyí tó wà lẹ́nu ẹ̀gbọ́n lásán bó ṣe ń gíga gẹ́gẹ́ ṣe ń dọ̀ kí ló ṣẹlẹ̀ lọ́dún. Dubai mo ti rà náà tí bá tún lọ next in simara gbọ́ ẹ̀ mo fẹ́ kí n silver I want to become a silver woman. Ṣáàjọ ẹ̀gbẹ́ mi náà sórí eyín yẹn àti orí yẹn lásán ni mo fẹ́. Wọ́n fún mi yẹn bẹ́ẹ̀ ni. O láìpẹ́ Mo fọ́ fún un. máa rẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀dọ́. má lọ gbàgbé mi tó bá ti ń ra tiẹ̀ o bá mi ra rú ẹ o. Ẹ jọ̀ọ́ ta ló sọ̀rọ̀ tó ń sìn? Ìwọ ọmọ lọ́sàn. Jọ̀ṣọ́ ọmọ lọ́sàn máa ń lórí eléyìí ni. Tó bá máa tọ̀sọ̀ dídí tírélà mẹ́rin kò tó ká. Ó ká. Don't you know you're local? Mama lónú lé. Mama jọ kí láǹfààní irun. Irun gidi. Ode! Ode! Apá! Ọjà tí bọ́ọ̀sì o, ọmọ ọlọ́jà. Gbẹ́mọ̀ ẹ wá aṣọ lórí burúkú nìyí ẹ wá kí ló ṣe yìí ṣé ọmọ yín rí ni ẹni wá ń tó ọ̀rọ̀ tá à ń sọ ẹ tí wọ́n mú tẹ tí wọ́n dàlú wa lára. ìyá bí ní kí má bínú náà. Ó dà pẹ́nu ẹ̀ ń jó ti ya ẹ̀ sára ojú ni ṣé orí lájọ́ kò sí ni. Ẹ já wèrè ni. Ó sọ fún mi pé kí ló ṣẹlẹ̀ ṣó lórí burúkú ni ṣé ẹ lákùnjà yín ló gbọ́ wá sí ibà ìdá bẹ́ẹ̀ ṣí e. Ọjọ́ bá ń sinmi kó mọlé lówó ẹ o ẹ já wèrè. Kí ló ṣe iṣẹ́ ẹ̀ máa pa ni? Ẹ má bo olówó bínú olówó ni bọ̀bọ̀ ilẹ̀. Olóṣì ìdá ló ń jápa èmi ò kápá jẹ o ó dà pé ti ya wèrè èmi ò jẹ́nu owó apá. Àwọn ilé ìpara. Apá wà apá kí yú dẹ̀. Olórí burúkú jọ ni. Kíta ní jẹ, apá kíta ní jẹ. Ẹ dáhùn àtìdágbọ̀n mi ò rákà mi mọ́, ẹ bá wà mi ò rákà mi mọ́. Ìwé pé lápá. Apá wà! Àṣeré. Apá wà! Àgbẹ̀gbọ̀ mi ń bà. Ó fọ́ ni ìwọ jẹ́ Dangote ó fọ́ ni ìwọ jẹ́ Dangote àbí. Olórí burúkú ni ẹ. Sùúrù náà ṣé bẹ́yàn ni wọ́n ẹ ṣe sùúrù. Kí lẹ̀ mú? Kí ló kọjá? Ẹ ó ní. Ìgò mẹ́rin báskè. Ẹ má wọ rí. Ẹ pé ẹlò. Ẹ pé bá máa yẹn kó tà sún ẹ̀ fún ìjọba. Ó yà mẹ́ta. Bẹ́ẹ̀ ni ọ̀sán ìjọ sí mi lọ́rí pàgbé. Bí àgbàdo tó ń bọ̀ kálẹ̀ pọ̀ wá jẹ́ pẹ̀lú wa lọ. Ó sọ fún wọn olówó ni bọ̀bọ̀ ilẹ̀. Omi ni
omi ni wọ́n mọ̀ ṣé o fẹ́ pààkì wọn sí kó jí mi. bẹ́ẹ̀ ni omi mi ò fẹ́ o fẹ́ jí mi lóúnjẹ ògùn náà wọ́n kò fẹ́. ẹ bá wọn ti jáwé ló sọ fún yín. ọ̀dọ̀lọ́rọ̀ olówó làwọn olówó lápá o. agbáwí ògùnbà onígbàgbọ́ sk. onígbà owó mi èrè owó mi èrè. ẹ ṣe sá. ẹyin ọ̀rọ̀ fún yín bí àti ẹ máa mú lọ. mo sọ fún yín. agbáwí ògùnbà ó yá jókòó. owó ìpọ̀ o. wọ́n ní kí ẹ mú sí wọn ṣẹ́kì ìbọn ni. apánisẹ́ obama ṣe ya wèrè ní olówó ní kẹ́kọ̀ọ́ tí wẹ́n ṣe bí olórí ibùkún kẹ́kọ̀ọ́ tí wá níbi apá máa pa ayé tẹ̀bà kọ́ tí yẹn wá. àwọn ọmọ ẹ nọ́mbà wọn gbà wá alẹ́ yìí ọ̀rẹ́ lọ. àwọn àmọ́ àgbẹ̀bẹ̀ wá sọ fún ọ̀ṣẹ́ gba nọ́mbà yẹn. ọmọ ò lè sùn kẹ́rọ̀ sùn. ẹgbẹ́ sk olórí kan lè jì í sùn kẹ́rọ̀ sùn. wọ́n fẹ́ sun páàkì lálẹ́ ìbọn sùn bẹ̀rẹ̀ àbọ̀ bẹ̀rẹ̀ á sùn bẹ̀rẹ̀ lálẹ́ nínú ayé ó jẹ́ bọ́ọ̀bọ̀ tó lọ sí àná tó ṣe wọ́n right now. ó ti jọ́gọ̀. báwo rí mo ti fún wọn nọ́mbà tí wọ́n bá wa sọ̀rọ̀ papọ̀ ẹ má fún wọn náà. ọ̀gá wa ti mọ̀nà. bàbá yìí ti yé. mo ti gba nọ́mbà. kò sẹ́wọ̀n o bébì. o bébì wá sọ lórí fóònù ẹ̀ o. how many number. má pè lẹ́yìn mi o. mo ti mọ apá mo ti mọ. bàbá anìkẹ́ náà máa lo escort ẹ̀ kì í gbọ́ràn. ẹ máa lo escort. alo pc tó bá lo escort alo pc. ọmọ yìí rè ọmọ yìí rè kí ló ṣẹlẹ̀ gangan. ọmọ yìí rè ó yà kí lọ ló pc ṣẹlẹ̀ tó gangan. mo rà pọ̀ mo ti yọ. gbà lọ́wọ́ mi náà. láti fi ṣe kí ni. bó wá ṣe ṣì gbáwà àwọn nǹkan tó wà ń bẹ̀. kí ni mo tún fẹ́ wò ṣé bí o ti sọ fún mi lórí fóònù ò lóyún so ṣé resort oyún ni elé àbí ti inec wà gbé resort ńlá òṣì wà pàpà was not that. but Shexy kí ló wà nínú oyún tá à ń sọ̀rọ̀ nípa èyí àbúrò èmi àti ọkọ àtìyàwó ni wá ìwọ ló sọ fún mi kó máa fẹ́ mi ìgbà tó yín dẹ̀ ti débẹ̀ nísìnyí kò ń ṣe wípé bóyá tá a bá lóyún yìí wípé bóyá end of the world ni kò dẹ̀ ṣe pé bóyá mo lẹ́nìkan wọ́n náà lẹ́nìkan kan náà ìwọ lọ́kọ mi èmi nìyàwó ẹ̀ kò dẹ̀ ṣe pé bóyá èmi àti ẹ̀ bóyá kéré jù láti bímọ Ọlọ́run tó ṣe oyún yìí òun náà ló máa pèsè oúnjẹ tó mọ máa jẹ kí ló tó ń ṣe báyìí ó ṣàwọn pé mi lẹ́nìkan yàtọ̀ sí wọ. ìwọ ló máa bá mi plan life mi àbí okay get out with your rubbish get out. but Shexy èmi máa ní èmi Suzy. so o fẹ́ sílẹ̀ fún mi àbí sí gbogbo bàtà tó ra pátápátá aago fún gbogbo ẹ ló wà intact máa dá gbogbo everything padà fún ẹ tó bá máa ṣègùn fèmí ṣíọ idiot. ọ̀rẹ́ ti yé mi tí bàtà tí aṣọ tó bá wà intact owó mi nǹkan owó mi tó ti gbà ńkọ́. torí owó ẹ àbí no problem ọlọ́run máa ṣe mo máa sanwó ẹ̀fẹ̀ padà no problem get out. kí ni oníyà ìgbà tó ń ná kàpàkò tó ń dà sí i kò dùn mọ́ ẹ̀ngbà yẹn o àbí ó ṣàn dùn mọ́ ẹ ó jọ dùn mọ́ wa ni ṣé oyún eléyìí mo máa bí ìwọ́dẹ ni màá bí fún kò dẹ̀ sí nǹkan tó máa ṣe tó bá dẹ̀ wà lórí mi gan kò ń ṣe kókókó o ríngì tó nu ẹ̀kẹ̀dẹ̀ rẹ̀ o kì í fi ń ká lòlò kò sí nǹkan tó máa ṣe o ìwọ ni màá bí ọmọ yẹn fún. o fẹ́ ṣẹlẹ́yà ara ẹ̀ àbí èmi rò pé bí gẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n silver change orúkọ ẹ̀ sí Suzy then ìgbà yẹn ni èmi ti ṣe gbígbé big ẹ̀ yẹn so now
èmi mọ̀ para oko jàtijàti ni ẹ. Kí ni? Èmi ò lè gbé lọ sí ìkọ̀kan o. Mi lè gbé lọ sí tó ní kó máa sọ̀rọ̀ náà ló máa dákúdájí olórí ibi tó wà lórí ilé òun dákúdájí. Kò sí nǹkan tó máa ṣe. Mi ò lè ṣẹ́ nìyẹn. Mi ò lè get out. Get out now. Oníjà. Out. Get out Buhari. Olóṣì oníyà. Máa dákúdájí kó máa kó sí gbòǹgbẹ̀. Olóyún inú ẹ̀yẹ. Ìwọ orí mi ẹlẹ́dàá mi. Wọ́n máa jẹ́ kí n lérò láyé mi. Ṣé bí èèyàn ní bọ́ sí ẹ̀ ọmọ iléèso lásán tókùnrin rọ̀gbà yíká tó ń dá bí ẹdun tó ń rọ̀ bí ọ̀wọ̀ kí ni ká ti wá pè tèmi tó jẹ́ wípé mo dá lọ́mọbìnrin mo dùn wò mo ní asẹ́ẹ̀tì gidi tí mo lè fi pe ọkùnrin. Ìwọ Ọlọ́run má má jẹ́ kí ọ̀rọ̀ mi kó wá dàbí àgbébọ̀ ẹ̀dìyẹ o. Bímbọ́lá kí ló tó ń sọ̀rọ̀ bí ẹni tí ò mọ Ọlọ́run báyìí? Wọ́n máa sọ̀rọ̀ báyẹn ó ti pọ̀ jù ọ̀rọ̀ tó ń sọ síra yẹn ti pọ̀ jù. Ṣé kò tó kí n sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ ni? O ò fi ìpín kankan tí ń ṣe mí. Ó dá yín pé ọwọ́ ti wà lára mi kọ́sítọ́mù ò bá sí lára mi ni. Ìwọ náà wo bọ́sẹ̀ sí mi jọ kí ni bọ́sẹ̀ ní asset tó jẹ́ pé àwọn ọkùnrin lè máa fi pèèyàn tí mi ò ní. Ṣé tèmi àti bọ́sẹ̀ bá dúdú bá jẹ́ pé ọwọ́ ti wà lára mi tó yẹ kí n wé ọṣẹ yẹn dànù tí mi ò tí ì rí wẹ̀ ṣé màá dúró ṣé bọ́sẹ̀ àdúró ṣé wọ́n á kọ́ mú bọ́sẹ̀ ni? Bọ́sẹ̀ ló wá ń di wípé ó lórí ọkùnrin ó ń ṣe gbogbo nǹkan láyé yìí as in ó ń rán owó iṣẹ́. Èmi mú adẹni tí ò mọ̀ ṣe mọ́ nǹkan tí ń ṣe mí ọwọ́ ti wà lára mi. Ó kúkú yé mi gbogbo ṣe fi òun understand. Ṣebí bọ́sẹ̀ yẹn náà ni that dirty girl gbogbo wọn náà ló kúkú yé ṣùgbọ́n tọ́rọ̀ bá ti débi tó dé àdúrà la máa fi máa jagun ṣùgbọ́n. Ó wò lè bá mi sọ̀rọ̀ sí i. Of course mi ò ní ronú wá láti ṣe mi ní olúwa máa ti ṣe ara ẹ̀ cause mi ò lè má bá a lọ báyìí o cause ó ti sú mi ọjọ́ ló wà lórí bíi ti kàlẹ́ndà yìí. Báwo lẹ tọ́ sọ yín? Mẹ́rin 200 naira. Kí lẹ sọ ọ́ sọ? Mẹ́rin 200 naira. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin náà mọ̀ pọ̀ sọ̀ wọ́n o. Ọ̀sán. Ṣáyé ọmọ kókó sọ sóòlù mi ṣe tí wàá rí ọ̀sán ti tèmi ọ̀sán tó yàtọ̀ jù mí àjẹgbádùn àjẹsórí. Ẹ mọ ọdún ṣẹlẹ̀. Ẹ yẹ ṣe mẹ́rin fún mi mẹ́rin 100 naira. Oyinládùn ọ̀sán. Kọ́sítọ́mà mi Oyinládùn ọ̀sán. Kọ́sítọ́mà rẹ̀. Àwọn ajáre ọmọ fún mi lọ́sàn-án jọ. Bẹ́ẹ̀ tí ẹ Adéwà kọ́sítọ́mà. Oyinládùn ọ̀sán. Àmúládùn àmújẹ́rìí. Àjẹsáré fún ẹ̀ṣẹ̀ ìjà. Ìwọ́n pọ̀ ju gbogbo yẹn lọ. Oyin ní ìjà. Oyinládùn ọ̀sán. Ó yá jà ní. Àníyàn ta mẹ́rin yẹn fún mi 100 naira. Olùgbà ní mẹ́rin ṣe fẹ́ ráwọn èèyàn tó ń rọ̀sán bí. Ìyẹn kan sáà ni ògbà change ẹbí díra wọn náà. Sọ eléyìí, àmúládùn àmújẹ́rìí ni ó yàtọ̀ sí ọ̀pọ̀. Ìyá ọlọ́sàn. Chief. How are you? Fine sir, kọjá mẹ́ta sir. Oyinládùn ẹ̀. Adùnníjà rẹ̀. Torí bó ṣe máa ń polówó yẹn, òun ni mo kàn máa ń like. Ẹ ṣe. Tí gan pọ̀ lẹ́kàn nájà ẹbí lórí ọ̀sán gangan lẹ fẹ́ rà ṣọ́sàn gangan lẹ fẹ́ rà ní àbò nọ́ọ̀sán mi kẹfẹ́ rà. Àbí o rábẹ́ ọ̀sán tí yàn. Ọ̀sán yín gangan mo máa ń mu. Ó wà lára yín tí bá fún yín ṣẹ̀ ní ìgbà. Lọ́sàn lẹ́yìn gan wá tà báyìí. Ó wà lára yín. Mo dẹ̀ láìka ọmọ tó jẹ́ bí irú ọmọ tiẹ̀ báyìí tó dojú kọ nǹkan tó ní í ṣe. So téèyàn bá ràn yín lọ́wọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lọ fún mi lọ́sàn-án mi fún mi lọ́sàn-án. Ẹ kú ọjọ́ mẹ́ta sà, fámìlì nǹkan, ẹ jẹ́ bá yín mọ́tò. Fọ́ra jẹ́ ọ̀rẹ́ mi o. Àwọn ṣe ọ̀rẹ́ mi. Mo láìkẹ́ bó ṣe jẹ́ ọmọ kékeré yẹn, ó mọ nǹkan tó ń ṣe. Wo ọ̀rẹ́ sórí ọjọ́ tó bá kọ́ pàtẹ́ tó bá ti rí ìbọ̀dá ẹ̀ tó bá rí wọn ṣe ní kọ́kọ́ jẹ́ ìwọlé wa láwìn ni wọn. Wọ́n ṣe wà ní gan wọ́n máa ná ti bí. Ó yá jáde. My chief. Ọ̀sán yín nìsà.
Wo tiẹ̀ máa rí 10,000 ló wà ń bẹ̀. 10,000. Ìwọ náà máa ní ìjọ. Ah, chief. Ẹ ṣé gan sà. Oyin ládùn ọ̀sán. Àmúgbádùn, àmújẹ́rìí. Ẹ ṣé gan. Ọlọ́run ló ṣe. Nǹkan láìka ọmọ yẹn ó mọ nǹkan tó ń ṣe. Ṣé o gbàjọ ni? Ọ̀sán 200. Ó yá jàre. Ẹ máa tó ṣẹlẹ̀. Ó yá. Ẹ máa tó ṣẹlẹ̀. Ó yá ẹ fún mi ló 200. Mi lẹ́mi gbogbo táwọn yẹn. Ẹ wò ṣe rí ọ̀sán eléyìí. Àmúdùn ni, àmújẹ́rìí ni. Ṣó ti yé yín? Ẹ lọ tọ̀ wò. Yá. Ẹ gbà. Mi máa gba change o. Ẹ fẹ́ gbà? Máa gba change o. Ẹ ṣe làwọn náà ṣe ta sí. Mo rò pọ́sọ̀ kan lẹ́yìn ta o. Ẹ bá kò ṣe kí ni? Ẹ wá ṣẹ́ lọ́wọ́ ọlọ́kadà. Màá gba change. Èmi máa gba change. Ní ìmú kankan. Ó kojú sú mi o. Ó sú mi o. Ẹ̀yin náà yá wọn 300. Ṣé mo lè rí lọ́wọ́ ẹ̀ wò? Irú wọn máa ń wá bẹ́ẹ̀. Látàárọ̀ náà tẹ̀tí dúró ìná ìmájì. Ẹ dúró látàárọ̀ ẹ rojọ́ ẹ tún fẹ́ gba change. Kò sí change. Ẹ lè ní. Ṣé ẹ fẹ́ ni? Ẹ fún wa gbà. Ká fún yín. Ẹ fún wa. Ká fún yín àbí? Ẹ fẹ́. Ẹ lè gbà tán. Ọ̀dà yìí gan-an kí ni? Màá gbà tó di yẹn lẹ̀. Ṣé ó tó yẹn? Ojú ẹ fún wọn. Ẹ fún wọn. Ẹ báàkì ẹ̀pẹ̀ lánàá méjì. Ẹ lè dọ́bù ẹ̀. Ẹ jẹ́ tán. Ṣé ẹ ṣú ọ̀gbọ́n tó yẹn? Ṣé ó tó yẹn? Tó bá gbá yín mú ṣé wá dúró. Ó ráyè ọkùnrin gọlọtọ yàkalẹ̀ lásán àwọn ẹṣẹ ò mọṣẹ́ jẹ́ níkẹ́ sọ fún mi ṣé ò mọṣẹ́ jẹ́ bó ṣe tó gọlọtọ ìyá tó dúró yàkalẹ̀ ẹ́. Mami ẹ má bínú mo rò bí pé ẹni tó pé tó bá ṣe rẹ́dì kan kó wá fún ara wọn torí ẹ̀ lèmi ò ṣe dúró ẹ má bínú màmí. àbẹ́ ẹ̀rọ dẹ́ báyìí o rò pé mi ponú bíi tiẹ̀ tẹ́mi bá mọ̀ wípé mo fẹ́ kàn kó wá kì í ṣe kò sí fóònù tí máa fi pè wọ́n wípé ẹjọ́ tẹ bá ti ṣe tán ẹ máa kó bọ̀ o mo abáṣẹ ìwà gbé ẹ́ǹdì lọ sọ́dọ̀ wọn mo ní ọ̀rọ̀ gbà nǹkan wá tó bá ti ṣe tán nǹkan òun ṣe tán wá ní wọn ní ká máa kó bọ̀ ni ọ̀dẹ̀ dàdá ń dídín súpò àrògò mu dàdá ń dídín súpò àrògò mu. kí ló wà lè tó léyìí. ẹnu dẹni ní níkẹyìn mi mọ́jọ́ tó fẹ́ gbọ̀n. mo ránṣẹ́ pé kó lọ gba nǹkan lọ́wọ́ ìyá títí wá fún mi èmi ò rírọ̀ ọlọ́run rí ló bá débẹ̀ ló bá sọ wípé wọ́n ní tí ẹ bá ti parí ẹ̀ tó bá ti rẹ́dì o ẹ máa kó bọ̀ ṣó yẹ kí n tún ní kóhùn lọ nígbà tí mo mọ̀ pé mo fẹ́ kẹ́niyẹn kó bọ̀. ìgbọ́. má bínú mo rò bí pọ́n tó bá ti rẹ́dì kan kó wá fún ara wọn ni nǹkan tí mo rò bí pọ́ sọ nìyẹn. mo ti gbọ́ náà wo túbọ̀ bóyá sọ tó ń takura ìwọ ló mọ òkú ní pẹ́ lọ lé ọkọ àwọn ẹ̀ ń ṣe mí. Okay, all right. I'll check. ó rántí bọ̀bọ́ kan báyìí tí ó wá sí ọ́fíìsì níjọ́ yẹn lára àwọn applicant wa tí bọ̀bọ́ yẹn dúdú báyìí ó ga ó nírun báyìí bí tèmi tí ìyá tí mo sọ kó sọ pé mi ò sí lọ́fíìsì. Okay. Mr. Yorinde nìyẹn. Well, I don't know. O ṣì ní details ẹ lọ́wọ́? No, má wò bẹ́ẹ̀ yẹn. Mo ní pé kó gba nọ́mbà ẹ̀. Yes, mo ní. Okay, you do me a favour now. Bá mi fi nọ́mbà ẹ̀ síbí. Ṣe kíá. Be smart. Oh, good. Okay. Oh, hello. Hello. Ẹ jọ̀ọ́, ṣé Mr. Yorinde ni mo bá sọ̀rọ̀? Yes. Yeah, my name is Mr. Wilson from Blue Lens Incorporated. Manager. Mami, kí ló ṣẹlẹ̀? Oh, okay. Yes, after much consideration, company wa ti decide láti consider yín
for the post tẹ́ vie fún. And what that simply means is that you have to be in the office first thing on Monday morning. Okay? Monday. No problem. Mi ò ní pẹ́. Èmi gangan máa wà lẹ́nu gate. Okay. And when you are coming, please make sure you bring all your credentials. Okay, sir. Okay, sir. Ẹ ṣé gan, sir. Thank you very much, sir. Are you kidding me? Àdúrà ẹni yẹn ti padà gbà báyìí. Ló ṣe nǹkan ayọ̀ màrí. Ibi iṣẹ́ tí mo lọ ń jọ yẹn tó ní kí n wá bẹ̀rẹ̀ tó sọ fún mi pé kò tún bọ́ sí mọ́. Ó máa lọ pé mi kí ó tún ti bọ́ sí báyìí o. Olúwa ṣeun, bá mi ẹ kú oríire bọ̀dá mi. Olúwa ò ṣe, bàbá dáadáa ṣe. Ẹ wá bá mi gbàdúrà o, kọ́ máa tún sọ pé kò bọ́ sí mọ́ o. Wọ́n ti pẹ́ pé kó máa bọ̀. Ẹ̀wọ̀n ní tó padà pè é pé kó má wà mọ́ lágbára lọ. Lágbára ẹlẹ́dàá mi. Èmi mọ̀ pàdúrà mi ti gbà. Ó ti gbà. Iṣẹ́ ti bọ́ sí nìyẹn. Ìyà ò tún jẹ wá mọ́. Bẹ́ẹ̀ni màmí, bẹ́ẹ̀ni. Àmín. Ó débẹ̀ báyìí. Iṣẹ́ gidi. Owó tó pọ̀. Owó ńláńlá. Mo dúpẹ́ pàdúrà mi. Àdúrà mi ti gbà. Àdúrà mi máa gbà. Ó máa gbà ni. Ó máa gbà ni. Ó ti gbà. Hey. What's the meaning of all this? Get out, my friend! Àgbáyé, kò ti mọ inú mi tẹ́lẹ̀. Jọ̀ọ́, my friend, ṣé o kàn lè fún mi ní kinní dúdú tó wà lọ́wọ́ ẹ̀ kí fi jẹ òkúta tí mò ń jẹ yìí? Bá a kókó sí lọ́jọ́. Àgbáyé, wo. Òní sọ́ọ̀gì, máa fi lo òkúta yìí. Mo ní mẹ́sẹ̀gì fún ẹni o. Yes. Ó ṣe kórí ẹni o. Ó ṣe kórí ayọ̀ ẹni. Àwọn mátàyọ̀nù, especially obìnrin, ó dúdú ni o, ó pupa ni o, ó yarọ ni o, ó fọ́jú ni o, ó ti wọnú ayé àwọn ò ti fura. Kò dé mú. Ayọ̀ ẹni, á bá ẹ kalẹ̀, á wọnú ayé ẹ, á ṣe ẹ lóore. Ó ti kórí ọ̀rẹ́ jù. Bátánù. Ṣàkíyèsí. Ṣàkíyèsí. Ọ̀rọ̀ wèrè kì í ṣọ̀rọ̀ wèrè lọ́rọ̀ tó sọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó gbàgbé ni ó gbàgbé nígbà tí mo sọ wípé ìyá ṣọ́ọ̀ṣì ó fún mi ní mẹ́sẹ̀jì kan. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ kú ọ̀rọ̀ mọ́ mà. Ẹ kú ọ̀rọ̀ mọ́. Ṣé rí ọmọ yín ta torí ẹ̀ gbàdúrà ta dẹ̀ torí ẹ̀ gbàwé yẹn wọ́n mi ológun ọmọ ni o. A ní òkìkí láyé wọ́n kí àtọ́ka gbogbo àgbáyé ni ẹ̀rẹ̀ máa jẹun ẹ̀ pẹ́pẹ́pẹ́ a ní àlùbáríkà wọn á pọ̀ o ṣùgbọ́n ṣá wọ́n mi bó tilẹ̀ ń kó yí ó rí ara obìnrin ló sì máa jìde. Ara obìnrin máa jìde. Bẹ́ẹ̀ ni mà bó dẹ̀ wá ṣe nǹkan ọmọbìnrin kéré tó bó dùn kó lè rí wọ́n fojú tẹ́ńbẹ́lú ẹ̀ o kó lè wọ́n fojú jẹ́ obìnrin kankan. Ìṣirò tó pẹ́ ẹ ṣì gbàgbé ní ọ̀sán àpapọ̀. Ọ̀tọ̀ ni ọkàn ṣáà ń tẹnu mọ́ obìnrin kan kìnnì kan má tánù má filẹ̀ gbogbo ayé ẹ oyin kìnnì kan ta ni mo mọ̀. Ìwọ ni kò ronú dáadáa obìnrin wo ni wọ́n rí bóyá kò ti tẹnu dà obìnrin wo ni. Ewu lẹ́yìn mọ̀mọ́ mi. Èmi ò rí pẹ̀lú ẹ o ìwọ ni kò ronú jinlẹ̀. Àbí ṣúlẹ̀ jọ̀hún ṣá ọmọ ọlọ́sọ̀ kan mò ń lọ wọ́n dẹ̀ ń fún ní owó bọ̀ bó ṣe ó ní style tó fi ń polówó ọ̀sán yẹn èmi náà dẹ̀ rà mo dẹ̀ ṣàdúrà fún mi àbí. Bóyá ò sí inú ẹ̀ ibẹ̀ ni kò lọ bẹ́ẹ̀ ni òun ni kò lọ bá.
màámi ọmọ ọlọ́sàn. ọmọ ọlọ́sàn yẹn kọ́ kódà èèyàn kọ́ ni ẹran kí là ń jẹ rí àyẹn ni kò fẹsẹ̀ sí ìtẹ̀ báyìí nísìnyí kò ṣe dúró wò ọ̀rọ̀ ọlọ́run tiẹ̀ sọ pé ó mọ̀ pé mi ò kí ń ta nù ohun tí mo ti fetí mi gbọ́ tí mo lè tún júwe máa dé sọ ẹ lọ́la. kíkó yá adé bẹ́ẹ̀ lọ́la ni o bóyá bí ayọ̀ ẹ wà nìyẹn o kọ́lọ́n kó ṣàánú mi. ẹ wò ó kí ni ọ lè rí jẹrù lé. ọbẹ̀ wà ní. ẹ bá mi pè é ní kẹ́dà. ṣé kóró mọ̀lá fún ẹ. kò sí wàhálà àmàlà ẹ náà dá. níkẹ́ ó wà ní ìṣe kó bẹ̀rù. níkẹ́. máì ká fi ọ̀rọ̀ lẹ́sọ̀ ní àná ó ṣàmọ̀ pé mo ṣe èdè ni so àwọn guys mi kan wọ́n wá dé látẹ̀kọ̀ lánàá ṣóun gbọ́ nǹkan tí mo sọ fún mi wọ́n dé látẹ̀kọ̀ lánàá meanwhile àwọn guys mi wọ́n wà full load wọ́n wá sọ pé ká lọ sí club ìyẹn lánàá wọ́n á ní kó má wọ̀ rẹ̀ pé ìfẹ́ mú orílẹ̀ lọ́ta gbogbo nǹkan tó ń tà ní club yẹn kò sí ètí ọ̀rẹ́ mi tó ń jẹ́ bs tí ò ní n bá ní pé ká lọ sí ṣọ́ọ̀bù lánàá bá ẹ dé store ẹnìyẹn mo wá rí pọ́ǹ tì bẹ̀ mo wá rò pé àwọn guys mi lè fẹ́ kọ́ mú wọlé kọ́ tún mú lọ ọ̀ta ó ti tún ṣọ́ọ̀bù kí wá ló ń ṣẹlẹ̀ èyí tó tún jẹ́ Friday tó jẹ́ pé everybody máa gbórí lọ sí club pé ká kàn tiẹ̀ máa chill níbi ṣọ́ọ̀bù tiẹ̀ o mo dẹ̀ pé òun náà bẹ̀ ò lọ wípé kí ló dé tó yẹ ti ṣọ́ọ̀bù mbs ṣé o tún máa rí nǹkan tó dùn mí jù àwọn guys yẹn wọ́n lè má lè fún ẹ lówó wọ́n pé kán ṣe fàájì wípé kán ra ọtí ọlọ́run fi yẹn rán wọn ni nǹkan tó dùn mí jù nìyẹn pé wọ́n mú wọlé lọ síta. inú mi ti ẹ̀dùn tó mẹ́nu bà ọ̀rọ̀ yìí nítorí pé ìgbà tó ti fẹ́ ti ṣọ́ọ̀bù yẹn gangan òun ni mo ti ń bá a sọ pé ọ̀rẹ́ má ti ṣọ́ọ̀bù yìí ó dẹ̀ ní pé yẹn dandan òun fẹ́ tì ní nǹkan tó wá àmẹ́sì mi ni pé irú ṣọ́ọ̀bù tó níyẹn àwọn ẹlòmíì gan wọ́n gbàdúrà pé káwọn tiẹ̀ rí nǹkan tó wọn fẹ́ jókòó títí wọn rí kémi gan rí ṣọ́ọ̀bù má jẹ́ kí n tẹ̀ máa lọ jókòó síbẹ̀ ni o ó dẹ̀ ní pé mo ṣe fẹ́ ṣe tòun nìyẹn wọ́n dẹ̀ ní wípé díẹ̀ ní tàlàbánù ti bèjì òun lè ní ṣe yá dákẹ́ ẹnu mi o bí a tó bá dẹ̀ bá sọ nísìn bóyá gbọ́. ẹ̀yin ọ̀rẹ́ mi mo dúpẹ́ gan mo really appreciate effort yín lórí ọ̀rọ̀ yìí ṣe rí shop tí mo ti ó nídìí ni ọjà rí bákan lẹ́nu ọjọ́ mẹ́ta kan. ọ̀rẹ́ mi ò understand mọ́ seriously mi ò understand mọ́ mo dẹ̀ ti try láti jọ́njọ́ ẹ̀ láti wò pé kí n ṣe farabalẹ̀ fún ẹ nítorí pé kì í ṣèyàn bẹ́ẹ̀ but this is 2 months ó ní láti understand me sef I need money èmi náà máa lọ sọ́jà ó wá gbọ́jà fine but at least wàá dẹ̀ da owó tó gbà padà now this is 2 weeks mo ti dúró tó try láti understand me èmi náà máa lọ ọjà èmi náà ṣáà máa rajà sí gbá. ọ̀rẹ́ mi mo understand gbogbo feelings ẹ fún mi wo ó yẹ kí n ti sanwó yìí owó náà mọ̀ pé kò ṣẹlẹ̀ rí látìgbà tí mo ti ń rajà lọ́wọ́ ẹ̀ mi ò jẹ́ lówó tó báyìí rí ṣé ó ní gbogbo àwọn ọjà tó ń wò yìí gbogbo bó ṣe rí yìí owó olówó ni mo gbà lọ́dọ̀ àwọn ẹlòmíì mo gbà lọ́dọ̀ tiẹ̀ náà jọ nítorí Ọlọ́run fún mi nígbà díẹ̀ ṣé orí ṣọ́ọ̀bù bí mo ṣe wà yìí adley ni mo fi ń ta 5,000 naira nínú oṣù kan tí ò ṣẹlẹ̀ sí mi rí. Are you serious? Ọlọ́run gbọ́. wọ́n máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwa náà bẹ́ẹ̀ but èèyàn máa ṣọ́ọ̀fù lẹ̀ mọ́ra wọn ni ìwọ ló máa mọ bó ṣe máa package iṣẹ́ ẹ̀ mo mọ̀ pé àwọn tó ń ta provisions náà wà other side ìwọ ló máa mọ nǹkan tó máa ṣe tó máa fi máa tajà jù wọ́n lọ but what I will tell you is ọ̀rọ̀ owó yẹn gangan ni kókó ìgbà wo ló fẹ́ fún mi gangan tí màá lọ sọ́jà èmi náà máa ra stock padà sọ́jà náà. jọ fún mi lọ́sẹ̀ méjì sí ọ̀sẹ̀ méjì. bọ́rọ̀ ló wá ṣe rí ń sìn everywhere dry àfikọ́ lọ́n ṣàánú wa. bẹ́ẹ̀ ni ìlú le àmọ́ tọ̀dọ̀ mi ti fẹ́ pọ̀ jù ó pọ̀ jù lọ́dọ̀ mi torí ẹ̀ ló jẹ́ kí n gbọ́dọ̀ pásítọ̀ lọ. ní ìgbà tí a ń gbàdúrà lọ́lẹ́ kan ẹ̀mí Ọlọ́run fi àwọn kọ̀ọ̀kan hàn mí nípa yín tí ẹ̀dá bá ń tọ̀ ọ̀nà tí òun ṣe tirẹ̀ a máa ṣiṣẹ́ bí erin á sì máa jẹ̀jẹ̀ ìlérí. ìwé mímọ́ ní wípé ọmọ fi ọ̀nà rẹ lé mi lọ́wọ́ bí èmi ò bá ní ṣe ìtọ́jú rẹ ọ̀nà tọlọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ ọ̀nà rẹ nìkan kò mọ̀ àwa máa rí ìdí ni ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi wípé wáìnì tí ẹ̀ ń tà yẹn kì í ṣe ọ̀nà yín
ṣùgbọ́n tí ẹ bá lè gbìyànjú láti wá àwọn nǹkan bí èso aládìídùn láti máa tà, Ọlọ́run jẹ́ kó yé mi wípé ibẹ̀ ni ayọ̀ yín wà, ibẹ̀ ni oríire yín wà, ibẹ̀ ni ìdùnnú yín wà. Tí ẹ bá lè ṣe èyí, ọ̀nà yín yóò là sí rere. Àlàáfíà ni fún yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run pa. Látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ọjọ́ èso yìí, gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dà, ọkàn mi balẹ̀, inú mi ń dùn. So ìwọ náà má bínú pé mi ò sọ fún ẹ láti gbà yín. Ẹ wo kọ́lọ̀ má jẹ́ kéèyàn ṣiṣẹ́ oníṣẹ́ o, ó dáa bọ́n ṣe sọ fún ẹ tó dẹ̀ ṣe gbà yẹn o. Ọlọ́run ajákájé máa wá. Ṣé wàá rí i pé ẹni tí ò bá gbọ́ tẹnu ìgà ó máa ló ń pàtó? Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀kẹ́ kò lè lọ láì má ṣe. Ìbọràn dẹ̀ wá sàn jẹ́ bọ́ọ̀lì rẹ̀ because nǹkan tó bá ti wá látọ̀dọ̀ Ọlọ́run kéèyàn kò fi ṣe tàbí. Kọ́lọ̀ má jẹ́ kéèyàn ṣiṣẹ́ oníṣẹ́. Àmì o. Ọlọ́run dẹ̀ ti bọ̀ máa jẹ́ kí àwọn. Ìjà jókòó ayé mi. Ẹ ṣe mà. Wo ayọ̀ tí ìròyìn yẹn fún mi. Inú mi dẹ̀ dùn. Ìwọ lọ̀rọ̀ mi kù sí lọ́wọ́. Kò ṣe jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀ torí ọmọ dáadáa ni. Mo mọ ọmọ tí mo bí. Ṣùgbọ́n mo mọ̀ pé ojú tí mo wò yìí náà ojú dáadáa ni. Kò sí wàhálà. Lágbára Ọlọ́run abọ́kùnrin àbíró obìnrin àbíyè nínú ilé mi nígbà tó tẹsẹ̀ wọnú ilé yìí ọ̀rọ̀ wa máa dá lọ báyìí lọ ní lágbára Ọlọ́run ìgbà rẹ nítorí máa jẹ táṣe tó lẹ̀ títí. Ẹ máa tètè lọ ṣe àǹtí ṣe rí tẹ bá ti jẹun tán kẹ tó lọ èmi àti yín anọ́rọ̀ ẹ mọ̀ a sì yọ ọkọ̀ ṣó ti yé mi. Kò sí wàhálà ẹgbẹ́ sáyé wọ kíchìn gbogbo ẹ̀ la máa sọ. Ṣáà ṣe ohun tó bá ṣe pápápá kó jẹ́ kẹ́ni ẹlẹ́ni jẹun. Ẹ wo màámi ọ̀rọ̀ yín dọ́gbọ́n yé mi ni ẹ̀dọ́gbọ́n dé òun lọ ìlà wa kúrò fún yín kẹ́ni béèrè gbogbo béèrè tẹ̀fẹ́ béèrè. Ẹ kúkú ti mọ̀ ìyá tẹ ẹ ní ẹ ti mọ̀ pé mo máa dé ó ní àwọn kan ó mọ̀ pé ó ní àwọn kankan tí máa béèrè. Mọ́mí àti dáadé ńkọ́. The best price ló ti fún yín yẹn. All right, ó ṣe. Ìwọ gbogbo document yẹn ṣó ti kó. Make sure you pack everything. Beji nana. Beji nana. Beji nana. Káójìbè, kí ló ṣẹlẹ̀? O pè pàdé, o ti pè mí. Kí ló dé? Ṣọ́fẹ́ lọ́lẹ́ ayé mọ́ ni. Ìwọ ló kàn. Yèyé ìtọ̀nà lókun tọ̀ mo fẹ́ ta kí n tọ̀ kí n tó lọ sóde ayé ni gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe mọ̀ pé iṣẹ́ mi pọ̀ lóde ayé tí n bá parí ètò olórí màá jẹ́ kẹ́ ẹ mọ̀. Tó bá mọ̀ pé o ti ṣetán láti lọ fún ẹlòmíràn láti lọ torí pé tí wò ó bá lọ ẹlòmíràn ò lè lọ. Ó ń gbọ́ ọ ṣé kó máa lọ. Rárá o. Rárá báwo lọ kẹlòmíì lè lọ. Ìgbékunlájì kí ló ṣe ẹ́ látàárọ̀ o kò ká ọ́ bonú ni o ò tiẹ̀ sá kankan kí ló ṣe ẹ́. Yèyé ìrònú ò papọ̀ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ohun tó ń dunni báyìí ló ń pọ̀ lọ́la ẹni. Ó dáa kí ni nǹkan tó ń ṣe gan sọ ká mọ̀ bóyá a ní nǹkan tá lè ṣe sí. Aláàánú ni mí gbogbo ẹnikẹ́ni tó bá sì ti lùgbàdì mi gbogbo wọn báyìí nìkan ń lọ síwájú. Mo ti wá pàdé ọmọkùnrin kan o tó nífẹ̀ẹ́ mi dénúdénú tó sì ṣetán láti fi mí ṣaya. Ayọ̀rẹ́dẹ̀ mo bẹ̀ gbogbo ẹgbẹ́ ẹ bá mi fà lọ́wọ́ sókè ẹ jọ̀ọ́. Kò wá le tó yẹn ṣé nǹkan tó fẹ́ nìyẹn. Àṣẹ́gun ṣé o ti wá ṣetán àbí kò máa lọ. Mo ti ṣetán olórí. Ó dà ẹ ká pàdé sọ́jọ́ rọ̀. Ìgbèrígbèjì. Beji nana. Ìgbèrígbèjì. Beji nana. Ìgbèrígbèjì. Beji nana. Hello Dayo. Kí ló ṣẹlẹ̀ sọ́jà Sister Kofo? Kí ló ṣẹlẹ̀? What's your problem? Kí ni tèmi pẹ̀lú yẹn? No, tí kò bá ti rí bẹ́ẹ̀ yẹn, fine.
our customers wa pọ̀ kò ṣe bí àwọn ni wọ́n ní rọ́jà. Don't tell me that, I won't take it. No, don't do that. Ọmọ tó máa ṣe. Listen. Ọmọ tó máa ṣe lélẹ̀. Iye ọjà tó ń láwọn fẹ́ yẹn gangan supply right away. Sọ fún àwọn tó kù pé ọjà máa dé next week. Ọmọ tó máa sọ fún wọn nìyẹn. Àwọn la fi mí náà. Àwọn ló ń gbé wa. Ó yá jọ. Tó bá ti supply ẹ̀ tán jẹ́ kí n mọ̀. All right. So, madam, ẹ má bínú. Kò yé ni. Tó bá yé kò ní wùwà tó wù yẹn. Ó ti supply ẹ̀ bá. It's okay. Nǹkan táwọn mi máa ń ṣe tó jẹ́ pé mo máa fi decide láti má bá wọn ṣe business kò ń tó yìí. But for you, I can vouch for you at least èmi àti yín ti jọ ń ṣe business for a while nísìnyí. And I can vouch for your integrity. So. Oh, thank you very much. Ẹ jọ̀ọ́ ẹ má bá wa jà o. Ẹ̀yin la fẹ́ mi o. Kódà nígbà tó ga mi tó wà níbi tẹ́lẹ̀ tí lọ́tọ̀ ti fi mí síbí. Ẹ̀yin lèmi fi mí. Ẹ jọ̀ọ́ tó lọ ẹ má bínú. It's okay. I'll let it go. Thank you very much. I do really appreciate it. Mr. Ayorinde. Ó tiẹ̀ ní nǹkan kan tó wà very important tí mo fẹ́ bá yín sọ. Ṣé kò ṣe pé tún nídìí ọjà sí ẹ má worry a máa supply ẹ o. No, it's not about the office. It's nothing official. What? No problem. But mi feel pé nǹkan ta lè sọ bí báyìí. Ọ̀rọ̀ onílé ni gbogbo èèyàn máa ń sọ. Torí wọ́n gbàgbọ́ pé ibi tí ọ̀rọ̀ bá ti báyàn kéèyàn sọ ni. Ṣùgbọ́n gbogbo nǹkan pátápátá ló ní àsìkò tiẹ̀. Èmi wá rí i pé àsìkò ti tó báyìí. Ayorinde, kí n má sọ nǹkan kan rárá, o mọ nǹkan tí mo tó, o mọ nǹkan tí mo worth, by virtue of the fact pé company tí o ń bá ṣiṣẹ́, èmi àti wọn jọ ń dá business pọ̀. You know I have a business empire, a strong one, a big one. Pẹ̀lú gbogbo nǹkan tí mo wá nìyí, tí mo dẹ̀ jẹ́ olùdarí ẹ̀, èmi gangan tún wá wò pé èmi gangan nídìí olùdarí ayé mi. Mo wò tún, mo wò sí, mo wò pé ta lẹni tó kójú òṣùwọ̀n. Because I'm a very detailed person, I am a principled person too. Mo wò pé èèyàn tó bá máa lè jẹ́, ó gbọ́dọ̀ jẹ́ ọlọ́pọlọ pípé. Mo wá wò pé irú èèyàn wo ni ẹni yìí gbọ́dọ̀ jẹ́. Mo wò pé the person has to be intelligent, focused, and confident. Mo wò tún, mo wò sí. Mo wò pé ó kójú òṣùwọ̀n. Ayorinde. Àbí mo ti wọ wrong channel. Olóòfún lésì. Òòfún lésì kankan. Ẹ sọ ọ̀pọ̀. Kí ló dé tó fún lésì? Lẹ́ni tó ròyìn ohun tí Ọlọ́run ṣe fún. Bọ́lọ́run ṣe kẹtó, ó ní gbogbo nǹkan ló ní, ó lówó, ó ní dúkìá tó pọ̀. Kí ló dé tó fún lésì? Ṣé kò yẹ kó yé wọ̀ wípé áńgẹ́lì ẹ̀ nìyẹn ni? Áńgẹ́lì tọ́lọ́run yàn tiẹ̀ nìyẹn. Màámi. Ó jẹ́ gbẹ́nu tiẹ̀ sọ tó ra máa wíru nìyẹn dandan. Ẹ mọ nǹkan tèmi tiẹ̀ wá ń sọ èmi rò pé wọ́n ní òkè mọ ọkàn ọmọ kó tún máa lé ẹni ṣé bí èmi àti ti conclude lórí Bọ́sẹ̀ ọmọ ọlọ́sàn wípé ká dúró lórí yẹn Ọlọ́run dẹ̀ ṣe ìyanu training tí mo tún máa lọ láti bí iṣẹ́ sí next week at least ó kéré ju 50,000 ní màtúgbà tó jẹ́ owó tí bá tún lọ bọ̀ ojoojúmọ́ o ṣe pé Ọlọ́run ti ń ṣe o kí ọ̀rá fi Bọ́sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ kí ọmọ manager. Ó jẹ́ fọmọ lọ́sàn lẹ̀ kó jẹ́ kọ́ ọmọ lọ́sàn lọ́jọ́ kò tí di ọ̀sán ẹ̀kọ́ máa ta ọ̀rọ̀ ọmọ lọ́sàn kan léyìí tá à ń sọ yìí ọmọ lọ́sàn wo ló ń tẹnu mọ́ Ọlọ́run fi ọmọ lọ́sàn fi palẹ̀ láró fún ẹni kángẹ́lì ẹ̀ fi dé áńgẹ́lì ẹ̀ ti dé nìyẹn áńgẹ́lì ẹ̀ nì ṣé wò mọ́ ni ó sọ pé fúnra rẹ̀ ló wá bá ẹ ìwọ kọ́ ló kọnu sí ṣé kò yẹ kí ìwọ náà ti mọ̀ wípé Ọlọ́run ló dìídì taari áńgẹ́lì ẹ̀ sí ẹ. Màámi
Màámi, ẹ wo èṣù téèyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́. Ó sàn ju áńgẹ́lì téèyàn ṣe ń búrò lọ. Lọ kéyìn lọ. Wọ́n lómi ìṣú ọlọ́sàn tó ń gbé kiri. Ó jẹ́jẹ́ ń sọ̀rọ̀ gidi kó fi mílẹ̀. 500,000 naira. Tani. Hello? Hello, Ayomi. Fine, mo wà okay, wọ́n kọ́. Yeah, ó ti kúrò lọ́dọ̀ mi tán kí n tó rántí pé mi fún ẹ lówó epo. Epo sí mọ́tò ẹ̀ náà. Yeah, so mo wá send owó sí account ẹ̀. Okay, ṣó ti rí alert? Mo ti rí. Thank you very much. Yeah, no, kì í ṣowó iṣẹ́ o. Oh, gba no. Mo fún owó epo ni. All right. Yeah. Bye. I'm a sorry later. Same here. Okay. Hola. Bye. Yeah, bye. Ṣé ọmọ ọlọ́sàn ló tún pẹ̀ tó tún gbàgbé? Ọlọ́sàn kọ́. 500,000 naira. Kò fóni. Ó ní ẹ̀ẹ̀kan òun ráyè ṣe mí lálejò 500,000 ó ní kí n fi ṣe àlejò owó epo. 500,000 bẹ́ẹ̀ ni kò kí la wá ń sọ kí la ń wí kí la fẹ́ para wa síjọba fún lẹ́yìn káyà dìmọ́ ìtọ́lọ́run yọ̀ǹda fún wa yìí áńgẹ́lì ẹ̀ ní má jẹ́ kó wò ó pé fún mi pé kémi tí ẹ bá sọ̀rọ̀. Ó yá jù kí lẹ fẹ́ sọ. ìwọ pé kó wo tèmi máa sọ fún adébíyì ni torí mo fẹ́ mọ̀ èmi fẹ́ mọ̀ áńgẹ́lì ẹ o áńgẹ́lì tọ́lọ́run sí ẹ mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ ní kíákíá ọ̀rọ̀ yìí. Ó yá jù. ṣé bẹ́ẹ̀ mi lè ní bí mo dẹ̀ mú mi ayé kù fún kí n tó bí ẹ sínú ayé o gbọ́ èmi tí mo búrọ̀. Ẹ ṣàrò dáadáa kẹ́ tó ṣe. èmi tí mo mọ nǹkan tí mo fẹ́ tí ara mi gbọ́ ní ṣọ́ọ̀ṣì tó ti sọ fún mi pé ìkọ́ àkọ́kọ́ palẹ̀ láró ná kíkọ́ tó ṣẹ̀ṣẹ̀ wá dé. Ẹgbọ́n yẹn náà. èmi tó jẹ́ wípé wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó jẹ́ kó mú ẹ lọ church wọn náà gbọ́ tiẹ̀ o now 500,000 ti wọlé báyìí màámi 50,000 10,000 naira. Mo dá mi 30 now 10 yẹn kéré. ẹ wo àbọ̀ abálẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ 30 owó kíni ṣé áńgẹ́lì máa fún wọn lówó ni ṣé bó lọ́mọ lọ́sàn ni wọ́n fẹ́ tẹ̀ bá ti ọ̀dẹ̀ òpònú ayé tó dáa èmi mo bí yín sáyé mo mọ ohun tó dáa mo ń gbọ́ tiẹ̀ o kí ló dé tí wọ́n conclude bẹ́ẹ̀ ni tó sọ wípé irú conclusion wo ni wọ́n conclude ó jẹ́ ẹ̀là méjì ọmọ ọlọ́fà ni wọ̀ ikú ò gbọ́dọ̀ ju kan lọ. Ó ti dòrò ọ̀rọ̀ oríkì báyìí. ọmọ ọlọ́fà mọ̀jọ̀ ní ìkan òun ọ̀hún pín yàtọ̀ ẹ̀bẹ́ méjì. 50-50 kí ló wá fẹ́ gbà. ẹ jẹ́jẹ́ kó dúró lọ́tọ̀ ìbátan ọmọ ọlọ́sàn sí. Wo màá ṣáà mọ̀ bí 150 ẹjọ́ lọ pín. èmi wọ́n jáde mi. Are you ready? Yes. Tó bá jẹ́ pé ọmọ bínú mi ṣe dùn tó bó ṣe accept offer mi ni. Tí wọ́n bá gún ẹṣin nínú mi kò ní kọsẹ̀ rárá. Because I love you. Ayọ̀rìndé, mo fẹ́ pátápátá ni o. Ohun mi mo dẹ̀ fẹ́, mo fẹ́ tinú tara ti gbogbo nǹkan. Gbogbo nǹkan pátápátá ló fi hàn mí. Ṣé bí bó ṣe rí ni ká sọ ni àbí ẹyin ojú ẹ tó bá lanu tó tún wá fẹ́ sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ tó tún máa wá ń sọ tó máa ń jáde lẹ́nu ẹ̀. You're so intelligent. The experience is there. Man, I love you completely, Ayorinde. And mo dẹ̀ tún wá mọ̀ pé for someone of your age and status láti má marry a jẹ́ pé o wà disciplined, o ní policy, and o dẹ̀ kì í ṣèyàn tó jẹ́ pé kàn ń ṣe wàdùwàdù mú yìí mú tọ̀hún. So all this sum together ló jẹ́ kí n wò pé
You are my choice. Thank you very much for the compliment. Inú mi dùn gidi gan ni torí àti kékeré ni wọ́n ti yẹ kó yé mi pé nǹkan tí n bá lè jẹ kí n má gbé déwájú mú mi débi pé máa fi rún mú. Tó túmọ̀ sí wípé nǹkan tí èèyàn bá fẹ́ kí èèyàn má dé sàkání ara. I love you so much. Ó ṣe pé torí anything ló rà attract me sí. No! Bó ṣe bá mi sọ yẹn èmi náà jókòó mo rò ní ìṣọmọdé ìwọ́n kò ti sọ. Ṣé wàá wí wow, I think this is the right time láti jẹ́ kí àwọn méjèèjì kí àjọ bẹ̀rẹ̀ agbami ìfẹ́ kájọ máa wẹ̀ lọ lágbára lọ́wọ́ náà máa gbọ́ dé èbúté ayọ̀. So no problem, I'm for you. I love you with the whole of my heart. Ayọ̀rìndé, mo wá hope pé gbogbo nǹkan tí mò ń wò tó ń jàre ìdùnnú fún mi báyìí kò ní dọ̀la kó wá jẹ́ pé òun náà ló máa pa mí lẹ́kún. Kò lè rí bẹ́ẹ̀. Sórí bí mo ṣe wà yìí, èmi fúnra mi ní kí ṣọmọdé. Mo mọ̀ tún yàtọ̀ tó sí. Ṣé ti yẹ? So tí wọ́n bá dẹ̀ irú èèyàn tó rí báyìí náà tó wá sọ pé òun ti rẹ̀ tó máa dáhùn á jẹ́ pé ìsọkúsọ ló sọ. Now gbogbo nǹkan tó bá fẹ́ náà náà máa bẹ fẹ́. Gbogbo nǹkan tí ó bá ti fẹ́ látọ̀dọ̀ tèmi jẹ́ kí mi mọ̀. It's all yours. Yes. You see why I love you? Wọ́n bó tún ṣe ń ṣojú. Oh gosh. Àti wá sọ gbogbo ẹ̀ báyìí o. There is one more thing. Nǹkan kan yẹn wà ní bọ́ọ̀tì ibẹ̀. Ṣùgbọ́n ni. Okay. Kí ni ṣùgbọ́n yẹn? Ṣùgbọ́n yẹn ni kọ́kọ́rọ́ kan tó máa ń ba ìyẹn ajá jẹ́ ní gbogbo ìgbà. Based on my past experience with men. Ayọ̀rìndé bó ṣe ń wò mí, àwọn ni mí. Àwọn tí mo jẹ́ kì í ṣe nípa tówó àbí nǹkan dúkìá o. Ṣùgbọ́n mi ò kí ń báyàn pín nǹkan lò tó bá di ọ̀rọ̀ ìfẹ́. Yes. Wọ́n máa ń sọ pé àjọjẹ ló láyé, ṣùgbọ́n lọ́rọ̀ tèmi lórí ìfẹ́. Ayọ̀rìndé bó ṣe ń wò mí, mi ò lè báyàn pín, mi ò lè báyàn jẹ. Me and my husband ni. So, mi ò ní fẹ́ kí mi àti ẹ dá àárín ọ̀nà kó wá máa di pé màá máa rí àwọn kan àbí màá máa rí àwọn ìwà kan lọ́wọ́ ẹ̀. Bó ṣe ń wò mí tí mo ṣe ń bẹ rẹ́rìn yìí náà ló ti dá o. Ayọ̀rìndé ò ní like me. Wàá tún wò ó pé ṣèmi náà ni. Torí ẹ̀ mo ṣe wò pé ó bẹ́tà kí mi àti ẹ jọ sọ nísìn. Tó bá jẹ́ pé ó léèyàn kan tó ti nílẹ̀ ẹgbẹ́ kan àbí tó ń rò, ó dáa kó tètè sọ fún mi nísìn. Kó má di pé a máa dá àárín ọ̀nà tó o máa já mi ságbá mi o. Inú mi dùn gidi gan fún bó ṣe sọ̀rọ̀. Ọ̀rọ̀ ọlọ́pọlọ onílàákàyè ló sọ. Èmi fúnra mi èmi náà fẹ́ tírẹ́lì náà yìí farabalẹ̀ tí mò ń wá ẹni bí ọkàn mi, ẹni bí tèmi, ẹni tí a máa jọ ronú bákan náà, tí a jọ máa jọ wà, tí ò ní sí ẹni kẹta tó máa darí wa rú. Irú ẹ̀ lèmi gan fẹ́. Ó jẹ́ kó yé mi sẹ́ pé gbogbo sùúrù mi láti jọ yìí já sásán. And let me tell you this, head or tail, both of us will win. Deal. Meaning? Swallow. Okay. Yeah.
Ayọ̀mí. Yes, sir. Kí ló ṣẹlẹ̀ náà? Ó kàn ṣáà kọrin mọ́ṣẹ́ yìí látẹ̀kọ́. Bó bí mo ṣe kúrò ní living room tí mo bọ́ sórí bed, ó tiẹ̀ wo signal at all. Mo rò pé ó máa lè read green light ní náà. There, máa bẹ̀ mí. Wọn kì í tí ń bá perfect proposal yẹn dáadáa. Tá bá submit ẹ̀, wọ́n lè lọ rí ẹ̀rọ kan àbí kejì gbé. Mo fẹ́ make sure pé kò sí ibi tó fẹ́ sá sí. Tá bá ti gbé fún wọn báyìí kí wọ́n gbéṣẹ́ fún wa. I know, and that's why I love you. I know you're intelligent and you're a workaholic. Ṣùgbọ́n ṣe wá mọ̀ pé gbogbo nǹkan ló ní time tiẹ̀. Má jẹ́ kí kan máa dí kan lọ́wọ́ now. This is my own personal time. Má jẹ́ kó eat into a lay. Orí ọ̀rọ̀ yẹn ni màá lọ. There is time for everything. No problem. That's my boo-boo. Yeah. Kò séèyàn kankan tó kúkú fẹ́ mú ẹ náà. Iṣẹ́ wa náà ni. Àwa náà la níṣẹ́, kò séèyàn tó lè mú wa tá bá sọ pé okay time you afẹ́ fi relax. In fact tá bá sọ pé a fẹ́ fi gbogbo wíìkì, gbogbo month gan. Tí máa ní ká lọ níbí báyìí, kò séèyàn tó fẹ́ mú wa sí náà. Ọ̀dẹ̀ bá ti sọ ọ̀nà yá. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ now? Stop now! Stop now! Kí ló ṣẹlẹ̀? Ayọ̀mí, are you okay? Ayọ̀mí, are you okay? Talk to me now. Kí ló ṣẹlẹ̀? Má ṣe mi like you. Kí ló ṣe ẹ́? Omi. Are you okay? Ẹ jẹ́ ká gbé ohùn sí òkè ká sọ fún Ọlọ́run wípé ibikíbi tí àìsàn bá wà lára arákùnrin yìí kó mú kúrò. Ẹ gbé ohùn sókè orúkọ Jésù. Olúwa wá wo arákùnrin yìí sàn. Gbogbo àìsàn tó ń gbà ọmọkùnrin jà Olúwa mú kúrò. Olúwa mú kúrò. Ìjà ara rẹ̀ ọ̀nà rẹ̀ bá dápadà sípò kí àlàáfíà kò dé bá. Gbogbo àìsàn tó ń gbàjà Ọlọ́run mú kúrò. Olúwa mú kúrò. Olúwa ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Bí mo ṣe ń gbàdúrà yìí lọ, ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé arákùnrin wa tó wà ní ìdùbúlẹ̀ àìsàn yìí wọ́n ṣe nǹkan ìkọ̀kọ̀ ni. Nǹkan ìkọ̀kọ̀ tí wọ́n dẹ̀ ṣe yìí òun ló fa àìsàn sí wọn lára níbi tí wọ́n wà yìí. Ẹ̀mí wa sọ wípé tí wọ́n bá ṣetán láti jẹ́wọ́ nǹkan ìkọ̀kọ̀ tí wọ́n ṣe, ó ní òun ṣetán láti fún wọn ní àlàáfíà láti mú ara wọn dá. Àmọ́ tí wọ́n bá kọ̀ láti jẹ́wọ́ ohun tí wọ́n ṣe náà, ewu wà ńbẹ̀ o. Ẹ̀yin gẹ́gẹ́ bí abiyamọ, ẹ̀yin gẹ́gẹ́ bí ìyá tí ó ṣe ọlọ́kọ̀ wá sílé ayé, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ tẹ̀ wọ́n nínú kí wọ́n jẹ́wọ́ ohun kọ̀ọ̀kan tí wọ́n ṣe. Kí ló ohun kọ̀ọ̀kan tó ṣe? Ohun kọ̀ọ̀kan tó bá dé kò ṣe ìjọsọ. Sọ káyọ̀ bá lè yá àlàáfíà ẹ ló ṣe kókó síbi tó ọkọ mi. Àti ṣèṣù ayọ̀ inú lè yí pásítọ̀ mi láàrin ìrìn àti ṣé káwọn obìnrin kan jáde fún wa ni kò lè ṣàlàyé fún wa ní báwo ni ṣàlàyé sọ̀rọ̀. Olóòfún lésì òòfún lésì kankan. Ẹ sọ wọn bọ. Kí ló dé tó fún lésì? Lẹ́ni tó ròyìn ohun tí Ọlọ́run ṣe fún bọ́lọ́run ṣe kẹtó oní gbogbo nǹkan ló ní olówó ó ní dúkìá tó pọ̀, kí ló dé tó fún lésì? Ṣé kò yẹ kó yẹ wọ wípé áńgẹ́lì ẹ̀ nìyẹn ni? Áńgẹ́lì tọ́lọ́run yàn tiẹ̀ nìyẹn. Màámi. Ó jẹ́ gbẹ́nu tiẹ̀ sọ tó rà máa wíwò nìyẹn dandan. Ẹ mọ ọkọ tèmi tiẹ̀ wá sọ èmi rò pé wọ́n ní òkè mọ ọkọ ọmọ kó tún máa lé ẹni ṣe bí èmi àti ẹni ti conclude lórí Bọ́sẹ̀ ọmọ Ọlọ́sàn wípé ká dúró lórí yẹn Ọlọ́run dẹ̀ ṣe ìyanu Ọlọ́run ṣe ìyanu training tí mo tún máa lọ láti bí iṣẹ́ ń sìn next week at least ó kéré ju 50,000 ní màtúgbà tó jẹ́ owó tí bá tún lọ bọ̀ ojoojúmọ́ o ṣe pé Ọlọ́run ti ń ṣe o kí ọ̀rá fi Bọ́sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n máa manage. Ó jẹ́ fọmọ lọ́sàn rẹ̀ ó jẹ́ kọmọ lọ́sàn rẹ̀ jókòó tí di ọ̀sán ẹ̀kọ́ máa ta ọ̀rọ̀ ọmọ lọ́sàn kan lè ta sọ yìí ọmọ lọ́sàn wo ló tẹnu mọ́ Ọlọ́run fi ọmọ lọ́sàn fi palẹ̀ láró fún ẹni kángẹ́lì ẹ̀ fi dé ángẹ́lì ẹ̀ ti dé nìyẹn ángẹ́lì ẹ̀ nì ṣé wò mọ̀ ni ó sọ pé fúnra rẹ̀ ló wá bá ẹ ìwọ kọ́ ló kọnu sí
ṣé kò yẹ kí wọn náà ti mọ̀ wípé Ọlọ́run ló dìídì taari áńgẹ́lì ẹ̀ sí ẹ. wo ọ̀rẹ́ ibi tá a bá ṣe ìdè orúkọ ojú ṣọ́ọ̀ fún wa. Báyìí ìgbà tí mo go through gbogbo everything mo rí i pé iṣẹ́ yẹn ó really sure fún wa then abala ní ó ti sure the only thing tá a kàn máa dúró dè ni pé kọ́ rẹ̀ kó go through ẹ̀ kó dẹ̀ sign ẹ̀ tó bá dọ́fíìsì ẹ̀ that is just all. Alaye. Tó ń sùn ni. Èmi ò súnmọ́ wà pẹ̀lú ìnà. Kí ni last thing ta sọ ń bì í sí? Ẹni ká mẹ́ta jọ lọ síbẹ̀. Síbo. Níbo la ń lọ? Di dọ́dọ̀ àjọlọ nìyẹn. Síbo. Níbo la ń lọ? Ibẹ̀. Ọkọ̀ ò sí bí o bàjẹ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló rí? O ò sí bí ọ̀rọ̀ business la ń discuss. But Mama T, ó ṣe mí o. Kí ni mo ṣe? Nǹkan tí mo ṣe fún ẹ tó fi jẹ́ pé ẹ̀wọ̀n ló mú ẹ kì í end up sí. Ẹ̀wọ̀n báwo? Kí ni òde? Ó ń bọ̀ gbé child abuse dání, ó wá ń béèrè lọ́dún pé kí ló dé. Àwa wí tán wá ní kí ló máa mọ́ ní kán fóun kó kà irú eléyìí. Kí ló ń ṣe ẹ́? Àbó ń bẹ eléyìí tó bá mú ẹ wàá fẹ́ kú. Ṣé ń sọ ni ẹ fi ojú ọmọ kékeré wò ni ṣé ẹ̀yin mọ̀ pé kékeré lábẹ́rẹ́ kéré kì í ṣe ní fàdíyẹ tí a bá dé orí field àmì ẹ̀rù tí a bá dé orí pápá a máa pe mọ́mí òun dáhìn lónìí. tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹ mú nǹkan àbí bí a inspiration ìdílé ṣe kọ́ comedy sí wa. Òun náà ni mo wà pa àwọn náà nìyẹn náà lájọ lọ gbogbo àtúnṣe. Mo wà pẹ̀lú yíyá. Òun náà nígbà yẹn káàdì fún àkọ́tà máa mú. Ọ̀sẹ̀ sọ̀rọ̀ káṣó báwo ni wọ́n lè rí ti kí ló ṣe. Kò sí ọkàn ọgbẹ́ni jẹ́ ká jayé báyé jẹ́jọ́. tó discuss yẹn later after fàájì. Mortuary standards. Sí wàhálà òkú jọ́ìntì tó mọ̀ ẹ̀lẹ́ wà náà kí ló dé tó ẹ pé tí ọba sọ pé mo ń bọ̀ jáde tó lọ wá bí tó kò sí tó ẹ pé tó wá sọ pé o fẹ́ mú nǹkan ọba amúdé wa máa bèrè kí kò sí ṣọ́ọ̀yà wù ó yà mí lẹ́nu mi ò rẹ́ni bí rí láyé mi mo dé bí ẹni kọ́kọ́ kọ́ ọ́ rẹ̀ kó wa ó tún bí mi ṣe kò sí. Baby. Báwo. Bọ̀ kí ló tó insist pé bíbá ẹni ká wá? Ṣé bí kò wà tó ní gbọ́dọ̀ máa ṣeré ìfẹ́ ni? Gbogbo bí lílẹ̀ wọ̀ mẹ́. Mo drinks ẹ̀ náà. Orípo nice. Ó nice gan. No problem, bí a máa dẹ̀ ṣetán ká lọ jàmàlà. Ara o, mi ò jàmàlà o. Kí ló ṣẹlẹ̀? Mo ń lọlé, mo sọ fún ẹ pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe nílé. Tọ́ màá lọ sọ. No problem. Mo tẹ̀ mú nǹkan tó fẹ́ mọ̀ náà. Àwọn alájẹ kúrò. Mo sì. In fact, kí ni bẹ́ẹ̀ make sense gan. Dani alápòpọ̀ ni Adalu. Alápòpọ̀ ni. Go blend. Ọmọ Ṣẹ́gun. Mi ò mọ̀ pé báyé ṣe ríre ayé ló dẹ̀ ṣe mí lóró olórí ẹ dáríjì mi Ayọ̀rìndé ló dá ẹ̀mí mi légbodò ẹ dáríjì mi. Olórí
ẹ sọ̀rọ̀ olórí ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ̀ ń wò mí níran ni ẹ jọ̀ọ́. ẹ má jẹ́ kí ìyà jẹ mí pé gbogbo ọmọ ẹgbẹ́ ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ kí ikú mi lọ lásán. ó ti tó ṣe bá ṣe fọ́njọ́ sí ẹnu ọ̀ka ẹni a ní kọ́mọdé ẹ̀ má dẹ̀tẹ̀ olùdarí gbogbo pé ó wá ṣe tó ń ṣe òótọ́ padà sínú ká tó wá ṣàánú ẹ̀ á kìlọ̀ fún ẹ tó ni ó ní pẹ́pẹ́ sí o ọkọ ẹni o ẹni tó yẹnu sí ni o ẹni tí inú ẹ dùn sí ni o adẹ̀wọ́ pọ̀dà o ọmọ inú ẹgbẹ́ rere ni ẹ tó ń ṣojú ṣe bó ṣe kó ṣe àwa dá ẹ lóhùn tán ohun tó wá padà wá ń sìn ṣótán kí lè rí ẹ dábàgbẹ nímọ̀ lọ́jọ́ kìíní pa à lè ṣe wà ní àwọn ọ̀dà ó kọ tèmi sì wọ́n yarí báwọn lè ṣe òun náà sìn ìyí lè ò rí wọ̀ ìyí ò dé sí òrí lọ́mọ́. ó dá kí ló fẹ́. olórí mo fẹ́ kẹ́ bá mi dá sẹ̀rí àfọ̀ mo fẹ́ kó mọ̀ pé àwa ni ọlọ́run gbélé ayé lé lọ́wọ́ mo fẹ́ ká fi ayé hàn olórí. ẹ̀ẹ́gbẹ́ eléré ẹ̀yin náà mọ̀ nǹkan tó sọ ọ́ sí wọ́n dẹ̀ máa tó ọdún mẹ́wàá kó tó tún kàn torí màá lọ ṣé ká gbé níjà. bẹ́ẹ̀ ẹ ṣe tó Mr. Ayọ̀ ẹ kò tẹ̀ ṣe kódà gbogbo tá a bá ṣe ní nǹkan ìkọ̀kọ̀ kékeré ní lọ́dọ̀ Ọlọ́run ọba. ṣó yẹ kí ọmọlúwàbí kó máa kúrú ìwà tẹ́hù yìí ẹgbẹ̀mí lẹ́nu èèyàn àkódà ó yẹ kí tiẹ̀ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn lórí gbogbo ohun tí ẹ fẹ́ gbélé ayé yín ṣe it's not good. ẹ wo bí tẹ bá yàrá yín dé ẹ wo mọ́ mi wá. àmọ́ tẹ́yìn náà gba ọmọ yìí kò dáa tó. mi ní kó lọ pariwo bí èèyàn bá ṣàrí ibi tó bá ṣàdùn ibẹ̀ lèèyàn máa lóun fẹ́ tẹ̀ bá sí mi ò sọ pé kó lọ pariwo. ẹ wo tí ẹ bá fẹ́ gba ọmọ yín lámọ̀ràn nígbà míì ẹ máa ń rò dáadáa gẹ́gẹ́ bí abiyamọ kẹ́ tó gbà wọ́n lámọ̀ràn. ẹ wò ó Mr. Ayọ̀ nígbà tí àdúrà ń lọ ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ìgbésẹ̀ tẹ́ gbé yìí kò dáa tó àti wípé ṣe rí ọmọ ọlọ́sùn tí ẹ ṣe pupa yìí ẹ̀mí mímọ́ fi ń yé mi wípé ọmọbìnrin ọlọ́sàn yìí àti ẹ̀yin ìràwọ̀ ẹ̀yin méjèèjì papọ̀ tó bá jẹ́ pé ṣe ni ẹ ṣe sùúrù ni kí àjọṣepọ̀ tó dán mọ́rán kó wà láàrin yín kékeré ni nǹkan tí ẹ sá lọ bá ní ọ̀dọ̀ arábìnrin yẹn tí ẹ̀yin pè ní ọ̀la yẹn kékeré ló máa jẹ́ nínú tí Ọlọ́run ti ṣetán láti ṣe fún ẹ̀yin méjèèjì. kò sí tó sọ wípé kẹ́ má ní owó àti ọlà ju arábìnrin yẹn lọ ẹ wo ibi tí gbogbo ẹ̀ dé dúró báyìí. now ọmọbìnrin tẹ́ ẹ sá lọ bá tẹ́ ẹ nígbàgbọ́ wípé òun ló máa jẹ́ mẹ́sáyà yín ìbò ló wà báyìí ó ń dà níbí lónìí kò sí mí can you imagine. ibi tẹ́lẹ̀ gbèdé kí ẹ máa ṣe fún àwọn ọmọ báyìí jùlọ lọ ẹ ṣàánú wa. ẹ wo ẹ má jẹ́ kí n tún ẹ jẹ sá ṣe rí níbi tí ọ̀rọ̀ gbédé dúró yìí sá ọmọkùnrin yìí máa wà ń bí fún odidi ọjọ́ méje ni o. àwa fi àdúrà kalẹ̀ fún a máa bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àti àwẹ̀ fún odidi ọjọ́ méje yẹn and for that 7 days ibi báyìí ni wọ́n máa wà wọn ò ní lè lọ sí ibikíbi. wà ní ìkòsí lókè fẹ́ lọ. láti sísìn lọ a máa bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ọlọ́run tó wà yìí.